ta lẹ́ṣẹ̀ tó ṣépè fún yín pé àwọn ọmọ yín á dọ̀tá yín láyé pé ẹ̀ ní jẹun ọmọ. alájà Mẹ́wàáláká wọ́n ti sọ opinion tiwọn lórí ọ̀rọ̀ ìyá Ìmísí Olúwa kódà àánú abiyamọ á ṣe yín. Ẹ dákun ẹ dábàá ẹ bá mi share fọ́nrán yìí, ẹ bá mi share fọ́nrán yẹn jẹ́ kó kan nílé kó kan àlejò lára. Bó ṣeé ṣe kí àwọn kan rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ọ̀rọ̀ tí alájà Mẹ́wàáláká tí wọ́n sọ. Love and like yìí náà tún ṣe kókó o. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán yẹn wọlé. alájà Mẹ́wàáláká ó yẹ gbóhùn sókè. ìyá Ìmísí Olúwa, ìyá Ìmísí ọmọ tó máa win ní Big Brother Naija yìí mà ní. ta lẹ́ṣẹ̀ tó ṣépè fún yín pé àwọn ọmọ yín á dọ̀tá yín láyé pé ẹ̀ ní jẹun ọmọ. ta lẹ́ṣẹ̀ tó sọ wípé òun á kẹ̀yìn àti àwọn ọmọ síra pé ẹ máa ṣìṣe débi ọmọ ni. kí ló ṣe yín? ẹ dúró ná, ṣé ó ti póṣù mẹ́fà àbó ti póṣù mẹ́ta tọmọdé ìwé ní Big Brother Naija ni? níbo lẹ wà nígbà tó ń fi ẹsẹ̀ gbá títì káàkiri, nígbà tó ń tẹ̀lé àwọn Yomi Fabiyi fún tíátà, tó ń ṣe TikTok, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń ọ̀zù? ẹ bọ́ síta kẹ́ ẹ ní kò béèrè yín. ẹ fẹ́ sọmọ yín dológo oṣù mẹ́ta nítorí pé ìbílípò ti wín ní owó kan, ó yẹ kó wá kọ́lé, kó wá ra mọ́tò fún yín. ẹ lágbàǹlé ni, ẹ lẹ́bí tẹ́ ẹ lè pè kó bá yín bọ́mọ yín sọ̀rọ̀ ni. ẹ máa wí tán ẹ ní ẹ̀yin kan aládùúrà, ẹ̀yin kan spiritual, ẹ̀yin kan oníṣẹ́ kí lẹ pè yín, oníṣẹ́ Ọlọ́run. iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ lẹ́ ń ṣe, ṣé Ọlọ́run ti kúrò lórí ìtẹ́ ni? ṣé ẹ̀yin ò ń ṣàbíamọ ni? iṣẹ́ Ọlọ́run tí yóò kọ́ yín wípé kẹ́ ẹ bọ́ sínú ilé, kẹ́ ẹ pe Ọlọ́run lórí ọmọ yín, kẹ́ ẹ bí Ọlọ́run, kẹ́ ẹ gbààwẹ̀, kẹ́ ẹ gbàdúrà. àbí ṣé àwọn èèyàn wá sọ́dọ̀ ní wá gbàdúrà ni? ṣé tí èèyàn bá fi ọ̀rọ̀ ọmọ tí ẹ lọ̀ yín, tó bá ní ọmọ òun ò béèrè wọn, ọmọ ti lówó, ṣé nǹkan tẹ́ máa ní kó lọ ṣe rè? ẹ sẹ́ẹ̀tì ring light fọmọ yín, ẹ tún wá ń sọ fún wa wípé ká mọ bá a ṣe máa dájọ́. ṣé àwa la bá yín sẹ́ẹ̀tì ring light ni? ẹ jọ náà, kò sí fámì, kò sẹ́nì kankan nínú ilé ńgbà tá ẹ̀ ń ṣe kinní yẹn kó sọ fún yín wípé kó gbé kámẹ́rà yẹn kúrò wájú yín kó ní ẹ gbọ́dọ̀ post ẹ̀. ẹ fẹ́ bà ti ọmọ yín jẹ́, ẹ ní ọmọ tẹ́ ẹ bí pọ̀, ẹ fẹ́ bà tìmísí jẹ́, ẹ fẹ́ affect brand ẹ̀. ọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ rárá, ọmọ tí ò tí ì gbésẹ̀ rárá, tó ṣẹ̀ di ẹni táyé mọ̀, tí ò tí ì rí ògo ẹ̀ lò rárá. àbíamọ, ó dẹ̀ níwọ̀ ló bí, oníwọ̀ ló dẹ̀jẹ̀ lé lórí, olóògbé lóṣù mẹ́sàn-án, olóòpọ̀n sẹ́yìn, ó dẹ̀ set ring light. jọ kí ni ọmọ ìbá ṣe? ṣèbọn ní ìyá ọmọ ló máa ń fẹ́ ọmọ dénú ni? ṣèbọn ní àbíamọ, ìyá wọn ní ìyá èèyàn ló fẹ́ràn èèyàn jùlọ láyé. níbo ló ti kó tiẹ̀? ó fi bàbá wọn sílẹ̀, ó kó wọn dání. ká kí bàbá Ìmísí o tó fi ẹ́ lẹ̀ o. Is this how bitter, how deadly, how destructive you are? tó o bá lè ṣe lè fọmọ ẹ, kí ló ṣe fún bàbá Ìmísí? tó o bá lè tẹ aṣọ tiẹ̀ mọ́lẹ̀, ìyá Ìmísí wàá fa tẹni ẹlẹ́ni yá o. àbáwọ̀ la bí Ìmísí ni àbí ìwọ kọ́ ni? ìwọ ló máa bí, ìwọ ló máa pọ́n lóṣù mẹ́sàn-án. ó gbé wá sórí ayélujára, ó pariwo ẹ̀ síta, ká dáwó fún ẹ. owó wo náà fẹ́ dá fún ẹ lórí social media tó ò ní ná tán, ìyá Ìmísí? kí ni ọmọdé ìbá ṣe, kí ni ọmọ tó bí nínú ìbá ṣe tó ò fi àyè sílẹ̀ wípé Ọlọ́run á fọwọ́ tọ́ lọ́kàn, á yí padà? ṣé ìwọ ò lẹ́bí ò ní? ó wá ní ká mọ nǹkan tá a máa sọ. ìwọ gan la máa bẹ̀ báyìí gẹ́gẹ́ bí abiyamọ, kó o dákẹ́. tó bá jẹ́ lóòótọ́ lo mọ Ọlọ́run, lo dẹ̀ níbẹ̀rù Ọlọ́run, tó bá dẹ̀ jẹ́ ìwọ lo bí Ìmísí tó gbé lóṣù mẹ́sàn-án tó dẹ̀jẹ̀ lé lórí, ìyá Ìmísí, ó ti tó, dákẹ́. sọ wípé o rọ̀ǹgì o,
àṣọ wípé o ráìtì o ṣùgbọ́n ọ̀nà tó ń gbé gbà yìí ọ̀nà ìparun ni fọ́mọ tó bí jọ̀ọ́nà tó bá wá dọ̀la gbogbo ohun tó lè ṣe fún ẹ tó ń dùn ẹ tó bá dọ̀la tó bá ronú pé wàdà nǹkan táwọn tó ti wá rò fún tán wá ń gbèjẹ tán fi pàṣán ọ̀nà ìbò ló fẹ́ sáde òṣèlè fọ́mọ tó bí kí ló fẹ́ ṣe fọ́mọ ọlọ́mọ ha ó dẹ̀ pé rẹ lábíamọ ìyá mi sí ìtò ṣe kù díẹ̀ káàtó oníkànmádà àwa dá eléyìí o ìwọ ló gbé wá kó o lọ bẹ Ọlọ́run níbi tó ti ń gbọ́ kó o fa ọmọ ẹ mọ́ra ṣe bá bíamọ ni ọ́ ó mọ ibi tán ti ń pe ọmọ tó ọmọ ń jẹ́ ó mọ ibi tán ti ń pe ọmọ tó ọmọ ẹni ṣàánú ẹni ha mi ì jẹ́ ẹ̀mọ tí mo fẹ́ sọ sọ́rọ̀ ìyá mi sí àmọ́ ìwà bíamọ kọ́ ló wo lọ sorun mẹ́ta tí ọmọ ẹ̀dá ń sùn ẹni bá sọ fún ẹ pé bó o ṣe ṣe ló dáa n tó wù kí ìmísí lè ṣe ẹni bá sọ fún ẹ pé bó o ṣe ṣe ló dáa ó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ó ń tàn ẹ́ jẹ ni o á bẹ́tà kó lọ bẹ ọmọ ẹ kó pe ọmọ ẹ wọlé kó ṣàdúrà fún kó tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Nàìjíríà kó ló ti dáríjì kó ló ti tán kó o dẹ̀ gbé ring light ọ̀rọ̀ ṣé wọn náà fẹ́ di content creator ni wọ́n ní ìyá ni wúrà iyebíye ṣé wúrà ni wọ́ yìí àbí pàǹdà káì ó ga ọ́.